Lára àwọn àṣeyọrí tí okòwò tí mò ń pè ẹ́ sí pé kó máa mine lójoojúmọ́ tó gbé dé òun nìyí wípé òpin ti dé, kò sí owó, kò sí dátà. O lè fi coin yẹn, o lè fi ra dátà lásìkò tá a wà yìí. Wo edge nísàlẹ̀ níbi òkè logout yẹn, click yẹ, a gbé ẹ wá báyìí, o ti rí online mall ni tó dàbí Jiji, Temu, Konga, Jumia online ni. So wàá tẹ bí login yẹn, tẹ login yẹn, wá tẹ create account, a lóòdù registering portal jáde, register, ó yá fill orúkọ ẹ, full name, Gmail ẹ fi sí, fi nọ́mbà rẹ sí, WhatsApp nọ́mbà rẹ, yọ 0 bẹ̀rẹ̀ kúrò, click country kó click láti pick orílẹ̀-èdè, ọmọ orílẹ̀-èdè tó jẹ́, fi password ẹ tó lò fún business yẹn fi sí lákọ̀ọ́kọ́, fi sí lẹ́ẹ̀kejì, ṣe mass yẹn kó tẹ create account. Ó ti yẹ bó ṣe bá tẹ̀ ní wọ́n kàn ń sáré sọ, ó ti yẹ wàá wá Nàìjíríà lọ, wàá click Nàìjíríà tó bá ti rí so ó ti rí, wàá ṣe mass yẹn, wàá dáhùn ìbéèrè yẹn, wàá dẹ̀ tẹ create account. Ìyẹn ni pé o ti create account sí inú Kabaku online mall yẹn. Láìpẹ́ láì jìnnà wọ́n ní a máa bẹ̀rẹ̀ sí fi coin yẹn ra electronics, anything electronics, anything automobile bíi mọ́tò. Ó dẹ̀ lè fi coin yẹn sanwó courses tó bá wù ẹ́, ó ti yẹ láti ṣe. So àkọ́kọ́ àṣeyọrí nìyẹn wípé lóòótọ́ you are not wasting your time. Ó wá kù sọ́wọ́ ẹ láti mójútó iṣẹ́ tó fẹ́ ṣe ń bẹ̀, bóyá wàá ṣe dáadáa. Tó bá ti wá create account yẹn, wàá fi Gmail yẹn, wàá fi sí ibí yìí, wàá fi password rẹ sí, wàá ṣe mass yẹn, wàá tẹ sign in, a wá send OTP, a send OTP sí ẹ, ó ti yẹ nínú Gmail yẹn, wàá minimize, wàá lọ wo OTP yẹn, wàá fi nọ́mbà 6 yẹn, wàá fi sí, fún rẹ̀ ló máa verify. Tí o bá verify fún rẹ̀, ìwọ tẹ verification box yẹn. Tó bá ti tẹ verification box, èmi fẹ́ lọ mú OTP yẹn, ó ti rí, ó ti send nọ́mbà tèmi. Nọ́mbà 6 ló máa send sí wọ lọ́tọ̀, ó máa yàtọ̀ sí tèmi. Ó ti yẹ wàá kúrò ńbẹ̀, kọ nọ́mbà yẹn lẹ̀, ó ti yẹ, tàbí kó ha sórí. Ó ti yẹ wàá wá minimize padà lọ sí orí business yẹn padà. Wàá lọ fi nọ́mbà yẹn, wàá lọ tẹ̀. Ó ti yẹ tó bá ti tẹ̀, tó bá ti correct, fún rẹ̀ ló máa lọ. Ó ti rí, fún rẹ̀ ló máa lọ. Bí ò bá dẹ̀ lọ fún rẹ̀ ló tiẹ̀ lọ lọ́dọ̀ tèmi o. Wàá ṣẹ̀ fi Gmail ẹ sí, wàá fi password ẹ sí, wàá ṣe mass yẹn, wàá dẹ̀ tẹ sign in. Ó tán, kò jù bẹ́ẹ̀ lọ. Ó máa gbé ẹ wọlé. Ó ti login nìyẹn. Bó ṣe login yẹn, wo under category, sórí pé home ló wà, wo under category. Ó ti rí data bundle, ibi tó ti máa ra data ẹ nìyẹn. Bó ṣe máa fi coin ẹ ra data, màá ṣe nínú next video tó ń bọ̀ lọ́nà. Ṣó ti yẹ, kò jù báyìí lọ. Mú bí iṣẹ́. Ó ti rí pé ìrọ̀rùn ti kọ́kọ́ dé bá ogun, kò sówó, kò sí data. Àwọn nǹkan yẹn ló máa jẹ́ kó mọ̀ pé lóòótọ́ confirm ni. So àwọn data tó wà ńbẹ̀, Airtel ní, MTN, Glo, ó dà pé Etisalat nìkan ni ò tíì sí ńbẹ̀.